báwọn arábì inú wọn ò nínú pẹ̀lú tí bàbá wa sí ìrùsọ̀wò láyé wọ́n rò pé bàbá wa sí ìrù ọmọ wà pẹ̀lú àwọn lọ́ní láyé haṣáhù láyé bàbá wa sí ìrù lè wà pẹ̀lú yín bàbá wa sí ìrù níjọ́ ni bàbá wa sí ìrù wá di bàbá yín sẹ́ẹ̀rí turnover 90 degree tí bàbá wa sí ìrù ṣe kò lè dùn mọ́ wọn làwọn ti bẹ̀rẹ̀ halkọ́nù gbogbo ẹ̀yin wọ̀nyí hudatha ul asnani ẹ̀já yìí bẹ́ẹ̀ lómi bàbá wa fẹ́ ṣe òkú mọ́kẹ́ gbọ́dọ̀ wà máa sọ lárúbáwá dákun jẹ́ síbàwé oṣù lálẹ́ kìámọ́ jẹ́ síbàwé oṣù lálẹ́ kìámọ́ maharij al-huruf zift wọ́n wá lọ fẹ́ fún professor aláró kò tẹ̀ gbàgbé dọ̀hálàtul qimam wà lọ sí qimma àwọn àfáà ti wà ní markazi àwọn aṣáájú wà àwọn pàràfíṣà wà tí mo ṣàdúrà fún lẹ́ẹ̀kan ọlọ́run tó máa ṣe dáadáa fún wọn gbogbo wọn gbà pé ọmọ yìí èèkàn ní àmì ọlọ́run ní níbi kéwù tó jẹ́ pé ní kéwù wọn àwọn ìyókù rẹ̀ náà tó wá jẹ́ ní ìwé ní yunifásitì wọ́n gbà fún pé kódà níbi ìwé wàláhì làzim aláró ń tún àwọn pòfẹ́sọ̀ ìwé ṣe ní yunifásitì àbí òtàn níbi ìwé aláró ó ń tún àwọn pòfẹ́sọ̀ ṣe níbi ìwé lọ́bìnrin àwọn aṣíwájú wa àwọn tó kọ́ ń kéwù abẹ́ o wọn kọ́ ń kéwù àwọn amẹ́ríkà sì wọ́n kọ́ ń kéwù wa o àmọ́ gbogbo wọn mọ̀ pé ní ọmọ yìí àmì ọlọ́run ni níbi tí wọ́n wá gbé parí sàrẹ̀wí káàkiri torí pé ọ̀lẹ́sọ lárúbáwá ọ̀dọ́ ṣe kéré pé aláròwò lẹ́nu tiẹ̀ ìgbésẹ̀ mọ̀ wò pé ọlọ́run ọkùnṣẹ́ yóò tó máa mọ̀ sọ lárúbáwá ní olórin kọrin bí mẹ́fì rò níbo ní àmà ẹsẹ̀ pẹ̀lẹ́ nàṣí àmì sí yín nù ẹsẹ̀ pẹ̀lẹ́ bàbá waziri ti gbé anásíkò àti mọ̀nsókò wọn ti gbé jáde ẹjẹ́ àgbà tító ẹ̀yin apá kìnínú ẹjẹ́ àgbà tító pẹ̀lú rẹ̀ ẹjẹ́ àsinmi tó bá yẹ pé torí ọlọ́run ẹ wá fi ń ṣe kínní yìí kì í ṣe pẹ̀lú ètè hámù táwọn èèyàn ń fún yín ẹ̀yin lókùtẹ́ ẹ̀ máa dáhùn nísìn ní ìbámu pẹ̀lú tí bàbá waziri sọ báwọn arábì inú wọn ò nílò pẹ̀lú tí bàbá waziri sọ láyé wọ́n rò pé bàbá waziri ọmọ wà pẹ̀lú àwọn lọ́ní láyé haṣáhù láyé bàbá waziri ò lè wà pẹ̀lú yín bàbá waziri níjọ́ ni bàbá waziri wá di bàbá yín sẹ́ẹ̀rí turnover 90 degree tí bàbá waziri ṣe kò lè dùn mọ́ wọn làwọn ti bẹ̀rẹ̀ halkọ́nù gbogbo ẹ̀yin wọ̀nyí hudatha ul asnani ẹ̀já yìí bàbá waziri ti kíyà nǹkan ẹ bẹ̀rẹ̀ bí wọ́n bá ti gbé halkọ́ kan jáde ẹ má mú Bukhari àti Muslim ẹ mú àtọ̀ àwọn tó jẹ́ pé ìpè ni wọ́n sọ fún ìmọ̀ mọ́líkì àti mú àtọ̀ rẹ̀ ẹ mú àtọ̀ èèyàn ń sọ fún wa pé ní téèyàn bá fẹ́ wọnú Islam tẹ́lẹ̀ rí fídíò kan tó ń gbóbára lẹ́nìkan yìí àwọn ọmọ ìyá náà ni wọ́n ń ṣe lẹ́sùrù rẹ̀ pé tí mùsùlùmí tí kèfèrí bá fẹ́ wọnú Islam ọmọ Europe tó fẹ́ wọnú Islam tó wà fẹ́ ṣe kí ni òru téèyàn bá ẹ̀yin ọmọ téèyàn bí ẹ̀yin méjèèjì téèyàn bá fẹ́ wọnú Islam kí ni ó ṣe ẹ̀yin sáké lọ́dọ̀ sí ẹ̀yọ̀ kan nù wọ́n fi ṣàhádà méjì kan ashhadu anna aliyan waliyullah kò sí pọ́blẹ́mù bí eléyìí sẹ́mi ṣàhádà àkàkẹ́ta wà á ṣe hadu ó wá ń wí fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ di mùsùlùmí àfa kùm ó ṣẹ̀ṣẹ̀ ó wá ń wí fún ẹni tó fẹ́ di mùsùlùmí pé sọ fẹ́ di mùsùlùmí ṣàhádà rẹ̀ ò tí ì pé o wà á ṣe hadu anna ababakar ó wí tọ̀hún náà wí ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ di mùsùlùmí anna ababakar wà umar wà uthman wà aisha wà hafsa fi nnar ẹ ṣe astaghfirullah ni pé ọtẹ fẹ́ di mùsùlùmí ṣàhádà tó kọ́kọ́ wí nù irú ẹ̀yin ọmọ yìí iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ fún yín nù torí bàbá wa waziri ti bá wa kílíà ọ̀nà wọn bá ti ń gbèrú nǹkan yìí jáde ẹ̀yin mọ̀tàtàwífù ní apá kejì ẹ sinmi ẹ jòkó ẹ máa wòran ká wo al-ikhlas pé nítorí àfáàní àbí nítorí ẹ̀sìn wọn bá ti gbé jáde ẹ fi àwọn ọmọ ìyá mi yìí lẹ̀ àwọn ni kò máa dá wọn lóhùn pọ̀tọ̀ kan ti lóhùn ní padà lánàá o bí bàbá waziri ti sọ̀rọ̀ tó lóhùn náà ti tó sọ̀rọ̀ àwọn tó fún ànábì ní wọ́n jẹ àwọn tó fún àwọn poison ànábì mo láìkì ìkànnù àwọn mo rò pé mọ̀rìkàsí náà ní ìmọ̀ àfáwọn àrí bóyá àwọn sì rí ni rí mo mọ̀ láìkì mo ti gbọ́ muhadara àfáàrí ti fẹ́ẹ̀ tẹ́ ẹ̀ta amal ilmu fahuwa alim wàláì òun náà máa ń ṣe rọ́dùn fosùn náà but bil hikma so mo tó wá wo rọ́dùn rẹ̀ kan lánàá fún pé àwọn tó fẹ́ pa ànẹ́tọ́ fànàbì ní wọ́n jẹ la ilaha illallah tẹ̀fsílù rẹ̀ kò yàsọ̀ fún tẹ̀fsílù àfáàwà síwájú wa Dr. Zunurain ọmọ bàbá wa Sahban rahimahullah Zunurain kẹ ò jẹ́ mi lójú mutakhasisun fi sharia wadarasa fi manba'i usulil ilm kò lè jọ mi lójú àmọ́ àfáà yìí mọ̀ bí tó ti kó bóyá Cairo ni bóyá Magribi ni anywhere àti ọba ti kéwù àmọ́ ilm fahuwa alim irú bá àti ọba fẹ́ ṣe rọ́dùn tó bá fẹ́ búyàn lọ kéwù bí àfáà yìí
Jazakallahu khairan irú wọn ṣe irú wọn ti kọjá ní táwọn pé táwọn bá mọ̀ fìtí àrùn sẹ́ni àmọ́ njọ́ tí ń bá rí wọn tí ń bá kíbi wàláyé ń dì mọ́ kìsì rẹ̀ pé ní àárín tẹ̀ ń sọ yóò bá láàká ìmọ̀ níbo lẹ ti rí ẹgbẹ́ ibi tẹ̀ ti rí wa ẹ̀yìn ẹ̀ dáhùn nínú ẹ̀yìn ó kàn wá fẹ́ jáde bí èèyàn bá sọ̀rọ̀ sáàfà mi ń tàràgbà bí èèyàn bá sọ̀rọ̀ fẹ́ àlífà mi ń gbàràtà bí èèyàn bá wá sọ tí mo rí pé kò bá kìtàbù wà sunnah mu ń ṣe tàwílù rẹ̀ tàwílan maqbula tí n bá rí pé kò gba tàwílù maqbul ń ṣàlàyé rẹ̀ biduni ta'an fi shakhsiyya àmọ́ káàfà mi ó sọ̀rọ̀ sarih al-qawl biduni ta'wil kí wọ́n tó wá mọ̀ mú àyà kí wọ́n mọ̀ mú àdísì wá ihtijajan li hadha òun gangan ní ẹsẹ̀ tọ́lọ̀ wo bí ẹni tó bá ń ṣe òun gangan ní ẹsẹ̀ kí wọ́n mọ̀ mú ẹ̀yẹ ṣe bọ́lọ̀ ń ṣe báyìí ṣe bí ànábì sọ báyìí nǹkan kan bá ń sọ báyìí àbá nítorí pé a fẹ́ gbìjà àfà àmọ́ àfà tí mo wí ọlọ́run kò sọ ní sànni èyí tí ò bá ní faramọ́ kó rà kó jẹ́ pé onímọ̀ ìjú ọ̀hún ni tó mú yóò sàsọ yóò sì fi dẹ̀ nílùú tì èrò tá à ń fẹ́ nu irú tèmi láìkì nu èyí ní sọ pé yẹn takò mí kí wọ́n á rí ẹni mú lọ́dọ̀ rẹ̀ kí n má ṣe ìtìrọ́fù pẹ̀lú rẹ̀ gbogbo àwọn ọmọ wa tó ń ṣe markazi fúdi kanjo ni àtàwọn tó ń ṣe kọ̀díyà lùgàwíyà mu ní jazakumullahu khairan barakallahu fi ilmikum ẹ̀ bá takò mí tàbí tó bá bú mi tó fi ẹnimu tó ní sanadu tó ní kíní màá cherish rẹ̀ ọmọ wa kan náà wà ní ọ̀tẹ́lẹ̀ jazakumullahu khairan àtàwọn irú rẹ̀ bẹ́ẹ̀ ọmọ wa tó ṣaláìsí jò ní kí ẹ ṣe pé aṣọ ìpégbè dandan àfikọ́ jáde jámíà àfikọ́ gba bíi àfikọ́ gba kẹ́lẹ́ kò ní ju sànà èrò kò ní ju sànà wí lọ ọmọ wa tó ṣaláìsí jò ní rahimahullah tẹ ẹ bá kó 100 kan náà àwọn tó ń jáde sísìn tẹ ẹ fi wọn sí kẹfà tẹ wá fi ọmọ wa yìí sí lisanu mizanu mi wallahi yurajjihuhum ajma'in fil ilm fi nutq fi makharij al-huruf àní ẹ kọ́kọ́ tún makharij al-huruf fi ṣe náà ẹ jẹ́ sí ìbáwé oṣù lọ́rùn ọmọ wa tó ṣaláìsí al-Almayi Abu Sufyan rahimahullah kò kájú sánéwì lọ́dọ̀ bàbá rẹ̀ lọ àfáwà sọ́lẹ̀ hafidhahullah èyí ṣe pé a ní dandan ọgbọ́dọ̀ gba jáàmì àkọjá ọgbọ́dọ̀ rárá èyí tó bá mọ̀ náà máa dájú pé a níbi masdaru talaqi as-sahih nàṣíhà mi fún apá kejì ẹ̀yin ọmọ ìyá wa táàjọ ń gbìyànjú súnà ẹ dákun máa fẹ́ ká farabalẹ̀ ní sàsìn ẹ já fi wọ́n lẹ̀kún mọ́ dáhùn tẹ́yìn náà bá wá tó wá ń rìpíìtì àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lọ ó ti fẹ́ tako ìkíláàsì o àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lọ bàbá Waziri ti clear rẹ̀ ẹ má jẹ́ àtúmọ̀ rìpíìtì rẹ̀ mọ́ wọ́n sọ báyìí rí wọ́n sọ báyìí ní mọ́ríkàsì wọ́n sọ bó o bàbá Waziri ti sọ sábàbù rẹ̀ bó tẹ̀ jẹ́ pé sábàbù yẹn kò wà mọ̀kúbúlù lọ́dọ̀ tèmi náà o àmọ́ kò gun mí ẹ̀já àgbà bẹ́ẹ̀ wọ́n tún wá máa lọ gé fídíò wọ́n tún wá máa rìpíìtì rẹ̀ kò sí ní tó bí mi nínú tó mo ti sọ rí nǹkan bí ọdún 2-3 sẹ́yìn nígbà tí ọmọ kan tó ń bú gbogbo àwọn àfáà mi àgbà Adam Al-Ilori rahimahullah tó wá túbá lẹ́ẹ̀kíní kejì kẹta kẹrin àwọn tó fẹ́ wọ́n tún wá lọ hasadan wa hekadan ala al-markaz wọ́n tó wá lọ gé fídíò yẹn wọ́n tó wá rí pósì rẹ̀ ẹbẹ̀ wọ́n náà fa innaka inda istima' al-qadih fa innaka inda nashr al-qadih sharikun li qa'ilihi fantabih wọ́n tó wá lọ pósì rẹ̀ mo jáde mo ṣe wá sí ìjọba ẹbẹ̀ wọ́n náà gbà tó di apá kejì náà mo jáde o gbogbo ìwọ tí ìwọ náà ń jáde nísìn tó wọ́n ń jáde pé ibìkan ni wọ́n ti bú bàbá wa Sheikh Kamal ibìkan ni wọ́n ti bú bàbá wa Sheikh Al-Ilori ọ̀wọ́n ṣe náṣírò rẹ̀ bẹ̀rù ọlọ́run fa innaka inda nashr al-qabih sharikun li qa'ilihi fantabih so gbẹ̀yìn ọba ti máa sọ̀rọ̀ pẹ̀lú dẹ̀lílù ni ó ní mo fi pín prógámù yìí ní 2004 ad-dalilu shar'i ní sókí ẹ̀dá kan bàbá Waziri jazakumullahu khairan wa barakallahu fi ilmikum gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti sọ ẹ̀dá kan tẹ́ ẹ bá tó fẹ́ máa ṣe halakọ́ọ̀tì mi ẹ̀yin ti dà gẹ́gẹ́ bí ẹ̀fẹ́ dàbí almuhayi kódà bó jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀dá kan èyí tẹ́ ẹ bá tó máa ṣe ẹsẹ̀ hifadhu lórí alhiyadu yín ẹsẹ̀ hifadhu lórí rẹ̀ kógun ó lè bá a sinmi àwọn tẹ́ ẹ sì lẹ́ẹ̀fẹ́ kàn sí ẹ kàn sí wọn ni òmẹ́ntẹ́ ẹ fẹ́ kàn sí àmẹ́mi mo rẹ́dì láti jókòó ní anywhere tẹ́ ẹ bá pè anywhere àmọ́ ìbáṣẹ wàá dáa jù kó jẹ́ rọ́bì tó ń bàdàn tí gbogbo àwa tá à ń tẹ̀lé súnà àbí tá à ń gbìyànjú súnà tá à ní respect fún ẹ̀yin náà sì ní respect fún ààyè yẹn ìbá dáa kó jẹ́ bẹ́ẹ̀ ìbá dáa but èmi rẹ́dì ẹnu dé àlàáfíà mi láti travel lọ sóko bàbá Waziri ẹ ṣeun ẹ̀yin náà lẹ́fọ̀n mi lówó pléènì tó fi wá sí kò tó wáyé pé kò yà á kọ́ wọn lọ
àlàáfíà mi láti travel pẹ̀lú mọ́tò kò lè tí ì gbé tán yanyan dábàá so èyí tí mo travel lọ Ìbàdàn jóni àti mo mọ ibi tára mi kù sí Ọlọ́run kò sí àlékún àlàáfíà fún gbogbo wa àlékún àlàáfíà Ọlọ́run kò ṣe fún gbogbo wa bẹ̀rẹ̀ látòrí bàbá wa Mudir àti gbogbo wa pátápátá khitaman níparí ana Abdulrahman bin Ahmad al-Imam markaziyun tó rí mi fọn dànù ọ̀rí mi ta dànù bọ́ọ̀ bá ń sẹnu wátawàtá tí àwọn ń ṣe ni bọ́ọ̀ bá ń ṣe tasnifat al-mukhlisun al-barara tasnifat ti ẹnu mo jòkè kí wájú ṣe Adam àlè lórí mo gbọ́ kéwì rẹ̀ yìí mo digest rẹ̀ ó fún mi ní ṣáádà pẹ̀lú bàbá wa àtàràgbà rahimahullah mo digest rẹ̀ ó sì sọ fún mi pé kì í ṣe gbogbo ohun táwọn afáwọn kọ́ òun lòun wá gbé ní lòun wá dà ní àfihàn mo mú yóò lọ́dọ̀ rẹ̀ garbala rẹ̀ pẹ̀lú kitabu wa sunna bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni wàláhì ṣàtọ̀hátì mi ni ò bá pọ̀ pẹ̀lú ṣé Adam àmọ́ mo garbala rẹ̀ pẹ̀lú kéwù tí mo ṣẹ̀ṣẹ̀ wá lọ kéwù lọ́dọ̀ àwọn funfun àṣà bàbá wa rẹ̀ mo parí wọn níjẹ̀ tàbí jẹ̀rin di ìjókòó kan wọ́n wá ń tọrọ fún gbogbo àwọn àfáà mi dúdú àtàfáà mi pupa ìwé bàbá rẹ̀ mọ́ ìwé àfáà pupa ọ̀rọ̀ àfáà lágbáwá òwò táwọn àrẹ̀ bá ti sàṣàlẹ̀ àdùnmá nàbí sàlẹ̀ ó ti kárí gbogbo wọn kódà àfáà tá à ń rí tó ṣe tíra tá a kà ó ti kárí wọn kì í ṣe gbogbo etí àfáà mi wá sọ nínú tíra wọn lèmi náà gbà o àmọ́ inú hikima àlè lórí Mujaddid tí mo fi fẹ́ràn bàbá wọn ò ní pé èyí tó máa rí kó ti kọjá làákà ìjùmọ̀ o bàbá ò ní sọ bí wá sí o gbogbo eléyìí bàbá ò sọ rí o àmọ́ wà nù tíra wọn ibi tẹ́mi lọ ni tí wò bá lọ ọbẹ̀ ìwọ náà ṣe tíra bíi tiẹ̀ kọ́ fi takò ẹ̀yin mẹ́yà àwọn tó ṣe tíra lójú wọn náà táwọn náà fi takò wọn bàbá ò ní sọ níta bẹ́ẹ̀ mo ṣe wọn sọ bẹ́ẹ̀ yẹn bá bi nínú ìwé ẹ̀ tó bá fi lè dákọ̀ pé àfáà mi ni ojú tí ń fi wò ń lè kúrò ní ìlú kẹrin ni àmọ́ tó bá bi mí tí ò bá dákọ̀ àfáà mi kí ṣe nàkútùmọ̀lẹ̀ ẹ̀ sọ àmọ́ bí bàbá wa kan wá sọ kí wọ́n á nítorí pé ọmọ àfa wa bàbá wa ni kí wọ́n á dákẹ́ ń sọ bìlẹ̀ ẹ̀lì bìdú lè pa àmọ́ pé n bá ti sọ ọ́ mi ì ṣe bára mi ì ṣe ní tó bá wù ọ̀sán náà fà mí sí lan up and ní ṣe tánù àmọ́ tó wà ní kìtàbù ọ̀sùn náà gẹ́gẹ́ bí ọmọ tí mo wí tí mo ní ìmọ̀bí tó ti kéré bí Cairo ló ti kéré bí magribi ni irú rẹ̀ èmi ó ṣe máa lè ihtiram bàbá wazir khitaman ọlọ́run sàn ilé ẹ̀sẹ̀ dáadáa á tún máa retí nuridul mazid jazakumullahu khairan barakallahu fikum gbogbo àfa àgbà tí mo máa ń pàṣàmà rẹ̀ àfa ńlá tó gbà wọ́dún Nàìjíríà tó gba méjì ń ta ó tún ṣe tíra tó pọ̀ ó wá ṣe mistake ó wá tààrà ọjà ní alánà ó wá kọ sínú tíra pé astaghfirullah gbogbo tó ń sọ bàbá tí mo ń wí nù bá waziru ni ayyadallahu dawlataka alwizariya wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.